látàrí bí gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa ìyẹn Lizzy Anjorin ṣe máa ń kọ RIP tí àwọn tó bá tọ̀ tàbí wájà rẹ̀. Ọ̀kan lára àwọn èèyàn yìí ti jáde síta láti wá gbéná wojú Lizzy Anjorin o. Ṣé Lizzy Anjorin lè dúró wò báyìí? Ẹ gbọ́ ohun tó sọ. Lizzy Anjorin tó post picture ọmọ ẹ̀ láì ṣe èmi wípé RIP. Àwọn èèyàn tó ń post bẹ́ẹ̀ yẹn pọ̀ tó ń kọ RIP sí ó pọ̀. Ṣùgbọ́n bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ṣì wà láàyè, èmi kì yóò kú ikú kíkú kan bí kò ṣe iye kémi kó lè máa ṣe kíni kí n lè máa ròyìn iṣẹ́ agbára Ọlọ́run olùjọ́ mímọ́. Èmi dúró mi ò dá dúró, mò ń sọ̀rọ̀ mi ò dá sọ̀rọ̀, èmi dúró nu Kristi àpáta ayérayé, ilẹ̀ mìíràn yanrìnrín. Àdàbí tí má ti jí lọ́jọ́ kan tí mo ro bí ròyàn tí mo ní kéèyàn ó kú tí mo ro kú ròyàn ló kú. Lizzy Anjorin Elizabeth, ìwọ ló lè pé o. N tó dẹ̀ tọ́ sí ọlọ́dún yìí ló fẹ́nu ẹ sọ. Tó máa dẹ̀ ṣẹlẹ̀ sí ọ tọmọtọmọ tọkọtọkọ ẹ. Olórí burúkú mà ní ẹ̀kẹ́. Mo màmá ń lo ẹ fún ẹ, mo màmá ń pọ́n ẹ lé. Ó mà ti dẹni àbùkù Lizzy. Kí ló ṣẹlẹ̀? Mi ò tú ẹ, mi ò bú ẹ, mi ò ṣépè fún ẹ, mi ì sọ̀rọ̀ sí ẹ, mi ì ṣe kankan sí ẹ. Èmi ń cruise tèmi normal. Wípé owó tó o ní àti Ìyábọ̀ Òjó tó o ní wọ́n yá fi ṣe fíìmù pé executive producer. Mo sì cruise tèmi, mo bọ́ ta pé èmi ni executive producer o. Èmi ni o àti Ìyábọ̀ mo kú drag ń bẹ̀. Àǹtí Ìyábọ̀ ẹ bá mówó tẹ́ ẹ yá lọ́wọ́ mi o. Ẹ bá mówó tẹ́ ẹ yá lọ́wọ́ mi o. In tí mo sọnù. Ṣé èyàn ò tún gbọdọ̀ ṣeré mọ́? Bá a bá lo sáǹdì ọ̀ràn ni. Tá bá lo sáǹdì yín, wàhálà àdẹ̀ kí ń dọ́dọ̀ yín. Àǹtí Ìyábọ̀ Òjó tó dẹ̀ jẹ́ wípé a lè máa mú ṣeré nìyẹn. A dẹ̀ mú wọn ṣeré. Ṣé wọ́n mo mú ṣeré ni? Ṣé wọ́n ni mo mú ṣeré ni? Tó fi wá lọ́mọ ẹ̀ RIP. Tó fi post àwọn ẹ̀ ní RIP. Tí ẹ ló máa jẹ́ o. Bọ́lọ́run ti ń bẹ tẹ́mi ẹ̀ ṣì wà láàyè. Tí ẹ òun ló máa jẹ́ Lizzy Anjorin. Mo dá padà sí ọ. Ibi kó padà sórí oníbi. Àṣàsí kó padà sórí aláṣàsí. Èpè kó padà sórí olépè. Ìwọ ló ní. Nítorí pé ó la wípé ìyá tó bí mi lọ́mọ kò robi rọ́mọ èèyàn kankan rí. Kò sọ pé kí tọmọ èèyàn kankan bàjẹ́ rí, tí ẹ ló máa jẹ́. Ṣọlá Fakọ̀sì àǹtí mi Àmọ̀kẹ́. Ṣọlá Fakọ̀sì. Ìyá Mímì, ẹ̀gbọ́n mi àǹtí mi. Ẹ ṣáà mọ̀ pé máa ń sọ pé ọ̀rẹ́ yín ni Lizzy Anjorin. Ṣé bẹ́ẹ̀ ró lórí burúkú ẹ̀ ń sìn? Ṣé bẹ́ẹ̀ ró lórí burúkú ẹ̀ ń sìn? Nǹkan tó ṣe fún ọmọ bàbá ti yín báyìí tó ṣe fẹ́mi Ṣeun Fakọ̀sì. Ṣé bẹ́ẹ̀ rí ń sìn? Torí mi ìwà fún Lizzy o. Mi ì ṣe pé fún o. Gbogbo kinní yẹn fọ́nì online. Ṣé tí Lizzy bá ń sọ̀rọ̀ ṣé kò kí n máa mọ̀ pé mi máa ń fọ́nì ni? Àwa náà dẹ̀ máa fi ṣeré pa ńlá pé káwọn náà fi ṣeré pé èmi ni mo yáwó, èmi ni àǹtí Ìyábọ̀ yáwó lọ́wọ́ ẹ̀ o. Èmi ni àǹtí Ìyábọ̀ yáwó lọ́wọ́ ẹ̀ o. Èmi lẹ̀ executive producer àti Lizzy ń sọ o. Ṣó ti pọ̀ jù ní tó wá lọ ń post ọmọ ẹ̀, ara ẹ̀, ọkọ ẹ̀ lára ẹ̀ pì. Lizzy Anjorin ìwọ ló máa tọ́ sí. Ìwọ ló ní o. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí wípé Lizzy mọ̀ post nǹkan báyìí, Táíwù ti ń báyìí. Lórúkọ Jésù kò sí nǹkan kan ẹ̀yin tèmi. 100 years mo ṣì wà. Èmi máa dàgbà, mo máa dògbó, mo máa fi ewì mi, máa fi páwú, máa fi èrìgì, máa fi jobi tọmọtọmọ tọkọtọkọ tilétilé mi àtẹ̀yin olólùfẹ́ mi. Àwa kì yóò kú ikú kíkú kan bí kò ṣe yíyẹ káwa lè máa ròyìn iṣẹ́ agbára Ọlọ́run lọ. Lizzy, who are you? Who the hell are you? Who the hell are you? Mi ò bú ẹ, mi ì ṣe pé fún ẹ, mi ì ṣe kankan. Àǹtí Ìyábọ̀ ni mò ń drag pé èmi lẹ̀ executive producer o. Àǹtí Ìyábọ̀ ẹ bá mú owó. Ẹ̀yin yẹn lọ́wọ́ previous video yẹn. Àǹtí Ìyábọ̀ ẹ bá mú owó tẹ́ ẹ yá o. Pé òótọ́ làǹtí Lizzy ń sọ o. Èmi ni àǹtí Ìyábọ̀ yáwó lọ́wọ́ ẹ o pé màdẹ́bà yín fà ọkẹ́ bá ń gbé owó mi o. Ẹjọ́ níbo nìyẹn ti wá wọ́ọ̀tì kí èèyàn máa gbéra ẹ̀ ṣépè kó máa wá sọ pé RIP tiẹ̀ tó wá ó wà nù sáré ó tún post ara ẹ̀ lára RIP. Lizzy Anjorin ìwọ ló ní. Lọ́la pé mi ò bú ẹ, lọ́la pé mi ò ṣẹ́, mi ò wù ẹ́, mi ì bú ẹ, mi ń ṣeré tèmi ni. Mò ń ṣeré tèmi ni. Wípé intanti Lizzy sọ for the first time o. Wọ́n mi òótọ́ náà sọ ọwọ́ mi náà ti yáwó o. Mo dẹ̀ ń ṣe ọ̀rọ̀ yẹn dẹ̀ fọ́ ni mo dẹ̀ ń rẹ́rìn-ín bẹ́ẹ̀. Lizzy wàá sunkún jáde láyé ni lágbára Ọlọ́run.
nítorí dẹ̀ fẹ́nu ẹ̀ sọ fúnra ẹ̀ yóò ṣẹ̀mọ́ ẹ̀ là láṣẹ Òdùmarè lọ́gbàrá olújọ mímọ́. Òkùnkùn ò ní borí ìmọ́lẹ̀, ìmọ́lẹ̀ ni èmi. Torí mi ò bẹ wí, mi ò bẹ jà, mi ò bú ẹ, mi ìṣe kankan. Àkílówádé tán bá wá lu agolo tán mẹ́sàn orúkọ ẹ lásán wàá máa gbóká. Ìwọ ló ní lórúkọ Jésù. Ẹ̀yin èèyàn, kí lẹ rí sí fọ́nrán tí arábìnrin yìí ṣe tó fi ṣe back to sender fún gbajúmọ̀ òṣèré bíi tíátà lẹ́wà Lizzy Anjorin? Kí lẹ rí sọ sí? Ẹ jẹ́ ká mọ̀ lábala àríwí sí comment section.